ẹ̀rọ ojú ayé o abẹ́ òrí ọdún kan tún ti pé àyájọ́ ọjọ́ òní ló wá sílé ayé Ayọ̀bámi Ọláìtàn Adéníkẹ́ ọmọ tá ń wá happy birthday to you ìgbà ọdún kan náà ló jẹ́ kó pẹ́ bímọ pẹ́ ti pẹ́ kó pẹ́ bímọ pẹ́ ti pẹ́ Ọlánsílé Rẹ̀mílẹ́kún Àbákàdé máa dágọ́jọ́gọ́jọ́ ṣìkìṣìkì miami oníkan làájò ṣe wàá dàgbà wàá darúgbó Europe connection òkè òkun ló ti ń pa àwọ̀ ẹ̀yẹ wá sílé ọmọ Mr and Mrs Adégòkè Adébísí wọ́n jẹ́ ayé orí ẹ̀ lọ ẹ jẹ́ kí bínúbínú máa bínú o ìpàkọ́ gbọ́sùtì orí ẹlẹ́gàn náà ló bàjẹ́ gúnugún ìkúléwé wàá dàgbà wàá darúgbó ikú ò nípa ẹ̀ fáwọn òbí rẹ̀ ọmọ kírun agùnbẹ́ onílẹ̀ òbí agbórí orókò ète ọmọ ẹrú kì í dèrè níjìnnìní ìwọ̀fà gbọ́dọ̀ dí òtò nkòrò ìdílé agùnbẹ́ ní yóò gbé pa lórí ọmọ bíi sújì náà máa róhùn mú bọ́ọ̀nù ọmọ ẹ̀yọ̀ tí mú kírun rokun ẹ̀yọ̀ tí mú kírun rọ̀ṣà ẹ̀yọ̀ tí mú kírun dùn gbogbogbogbogbò ọ̀yá ṣetán ìyàwó lẹ̀ nílera ọba lùfọ̀n wọlé lẹ́rìn ìgbà tí ìrẹ̀lẹ̀ ṣetán lọ́wọ́ lẹ́ ní kírun pankẹ́rẹ́ lámúdúbọ̀ ọ̀sùn nílé bàbá tó bí ọlọ́mọ òtó ń torí bàbá oníkàlùkù wọn lómọ̀ọ́sù lọ́jọ́sí ìkírun alákùúkọ gàgàrà tí ń kọ́ lẹ́bà ọ̀nà agbórí orókò ète ọmọ mo jẹ́ ń bẹ mo mú ń bẹ nínú bẹbẹ bẹ́ẹ̀ rí o mẹ́mọ̀ gbogbo wọ̀nyí ló mú kí ìrun agùnbẹ́ wù mí Àbákàdé bá mi kí Habib Sergeant pẹ̀lú Aisha àti Suliya máa bá mi kí Awal ẹ̀mí tó ṣèyí á ṣe púpọ̀ ọdún láyé nínú owó nínú ọlá pẹ̀lú àlàáfíà ara ìkúbalẹ̀ ọ̀rọ̀ happy birthday to you.